Àìsílé olóńgì ní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ló tún ń gbà ní. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀hún. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o. Bí kò ilé ò bá pa nítòde o lè wọlé tán mi o. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o. Olóko lóko. Wo ṣùgbọ́n má sọ ohun tó jẹ́ fún mi. I have eyes I can see. Oh, then, law is combative. O láti make sure pé o mọ nǹkan tó gbẹ́sẹ̀ lé kó tó ṣe. Sir, I am willing to take my chances. How effective have you been? Effective answer èmi jọba ń pàkúrọ̀ lọ́wọ́. So gba tó ti jọba ń pàkúrọ̀ yẹn kò sí òní contribution kankan sí iléeṣẹ́ yìí mọ́ àbí ó jọba òní contribute sí iléeṣẹ́. What are you saying now? Tra àti sọ tí prof sọ ni pé mi ní ìdàgbẹ́jọ́rò kankan. Ó ṣe gan. Dèjì. Yes. Tó bá wà lọ́kùn ẹ tó fẹ́ sọ. Oh, good morning. Joshua Tiro Galemi. Mo sọ pé o fi ojú ẹ o fi rí pé tag tó wà nílẹ̀kùn ni o kọ secretary àbí àbúkọ. Mo kàn béèrè lọ́wọ́ ẹ̀ Please bóyá leave my o ti. office. Joining us now is a reporter that broke the news about a recent court case that ended in an unexpected victory. The case that was taken up by a lawyer with few years of experience left the public now unguilty. The judge finally sentenced Honorable Tarika's daughter to 3 years in prison for blackmail and they are to also pay a specified amount of money to the victim. This is one of those moments we can beautifully say justice must be. Lawyer, ẹ ṣé gan. mo fẹ́ tètè. I don't need it. O need it sórí ìwo. Ìwo ló yẹ kí n máa dúpẹ́ fún. Torí o trust me pẹ̀lú kéèsì yìí. So you don't need it. So Thank you, sir. Kàtà lọ́wọ́ akitì ẹ̀dì kò lè gbà kọ́bọ̀ lọ́wọ́ ìmú Kí lè lè? Kí ló jọ? Ní má bí ẹni kò dá mi lóhùn o. Gbogbo ń bẹ́ẹ̀. I'm leaving. Mo ń kúrò ní Pàkúrọ̀. Kí ló ń ṣe? Òun kò pàkúrọ̀ ṣé o ti bímọ ni? Àbí wọ́n fìyà jẹ?
àbí kí ló ṣẹlẹ̀? Yẹ́n ní ìwọ ni mo ń dúró. Kí ló dé? Ọ̀gbẹ́ni kí ló fẹ́ ṣó fẹ́ pa mí ni? Ìsọkúsọ wo ló ń sọ lẹ́nu? Èmi sọ̀sọ̀kúsọ lẹ́nu. Ṣé wọ́n rí pé bíbá yóò save fame money? I'm no longer safe here. Stop being stupid. Oh, stupid. I am many things, Lord. But being stupid is not one of them. Ọjọ́ kìíní àná mo kú tó bíbá díẹ̀ ló kù. Wọ́n wá sọ fún mi pé bíbá is safe for me. Ìwọ ọmọ pé ikọ̀ kì í kọ́ ọ gbọ̀gbọ̀ ọtí tí láburú bá ṣẹlẹ̀. Èmi ò dẹ̀ ní lájú mi sílẹ̀ síbà kí láburú ṣẹlẹ̀ sẹ́mi. Mo ní bíbá yóò save, wọ́n sọ pé ó save. Èmi bá sọ̀rọ̀ ẹ̀mí mi, wọ́n bá mi sọ nǹkan mi. Yẹ́nde, for as long as n bá ń jẹ ọba ńlẹ̀ tó jẹ́ pé ààfin mi ni ó lè lọ pẹ́ mo sọ fún ẹ. Watch me. Olórí kankan gbọ́dọ̀ fi bá mi kábíyèsí kankan lẹ̀ lọ. Don't get it twisted o. Ìyẹn láyé àtijọ́ kì í ṣe láyé ìsìn. Mo lọ tán wọ́n máa wò mí ṣùgbọ́n kí n má lọ. Kẹ pa mí àbí? Kẹ fi mí ṣèrúbọ. Kẹ ṣe fọmọ mi ṣèrúbọ. Ẹ continue òye yín. Ó ṣe máa sign irú deal bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ mọ́ òun state ti company wà. See, Deji, it is not about we finding the smoke. It's about we finding the source of the fire and putting it out. By putting the company at risk. Ṣùgbọ́n, we are supplying 50 companies. 50 good companies in 3 weeks. A máa supply gbogbo wọn, every one of them. A ní agbára, we have the capacity. Sir, my answer is no. Kí ló sọ? Mi ò lè gbà kó ruin company yìí pẹ̀lú ego ẹ. Now listen, Deji. Listen very very well. Yes. This is even nǹkan tó máa tẹnu mi jáde. O kì í ṣe chairman lọ́wọ́lọ́wọ́ báyìí and má rò pé gbogbo nǹkan tó máa sọ ló máa count o. Ṣùpọ̀, mi ò tí ì ṣetán láti deal pẹ̀lú ẹ àti arrogance ẹ. I will not allow you to infect this company with your corrosive nature. Corrosive nature! See you later. Deji. Hello, Shadi. How are you doing? Oh, yeah. Wow. You have a beautiful house here. Where you friend gone? How's that work? From Jai. Cobra. Oh. I'll make myself comfortable. Kí ló ṣe ó look good. Kí ló fẹ́? Sure. Àwọn kan ló gbé deal kan wá bá mi. Ṣọmọ. As olówó tí wọ́n jẹ́, ìwọ ló máa lè help me. And to actualize this deal, I might need 2 million. Only imagine profit to all the deal here. 50 million naira. And sure. I have 1 million. So money kí wọ́n fẹ́ mi ní 1 million. Kò jẹ́ 2 million. Tomorrow to parí deal yẹn, I promise you, profit yẹn máa pín ní 50-50.
Samson. Yes, baby. Mi ò lè gbé nǹkan náà kan láti ràn ẹ́ lọ́wọ́. Ṣadé, ṣé mi lọ́tà ẹ̀ ni? Nínú ẹni tó promise ẹ twice tó disappointed. Àtẹ̀mí tí mo wà ń bá tí mo fún ẹ lifetime opportunity. Tá ló rò pọ́jọ́ ta iná àwọn méjèèjì. Gbogbo yẹn ò kàn mí, and that is it. Ṣadé, má ṣe báyìí. Má ṣe báyìí. Mo ní ìdàtí má ṣe báyìí fún mi. Ṣó ti kó ẹ láyà jẹ́ débi pé wo tiẹ̀ wá lè tọ́ka sẹ́ni tó jẹ́ enemy ẹ̀ gangan ni. Shadi, let me tell you something. Mr. Governor can never see you as a good fit. You will always be a liability. You don't know me. I know you, Shadi. I know you. Mama sọ̀rọ̀ bí ẹni tó mọ̀ mí. Shadi, I know you. You're beautiful. You're smart. You're loyal. You're intelligent. And emotions, anybody. You don't care about anybody's emotions. They don't drive you. God, irrespective of what. I know you. Samson. Yeah. Leave my house. Shadi. It's not little, you know. Samson! Shadi. Leave my house! Peter. Borokini. Well, I took the decision on behalf of all of us. Whose decision? How can you take a decision on behalf of all of us without telling any of us? But company láti stay afloat now. Ẹ tẹ̀ máa worry pa package mo sign. Máa yọ ara lẹ́nu. Yeah, you see, I need láti hurry. Lóòótọ́, I need láti hurry into the market on a large scale because you see that bá ṣe probability pé a máa lọ downscale on a scale of acceptance. Bóyá lẹ tiẹ̀ mọ̀, do you know? No, mi ò mọ̀ yẹn. Ẹ̀bẹ̀ kan tí mo mọ̀ ni pé o ní any moral or legal right láti gbé ìgbésẹ̀ yẹn láì sọ fún wa sẹ́yìn. Ọmọ tèmi ni chairman náà, báwo mo ṣe ní right láti gbé ìgbésẹ̀? Èmi ni chairman náà. Mo ní right láti máa decide nírú àwọn mo lè make decision unilaterally bírú eléyìí tí mo ṣe yìí náà. Kí ni mo ṣe chairman fún? Now, ṣe àwọn suppliers wa wọ́n wà willing láti deal táwa bá ṣe tán láti give our goods. Say what? Willing? Okay, dúró náà. Now, ṣé àwọn customers wa wọ́n demand fún ọjà kó tó di pé I agree láti supply? So nítorí wọn ti send order ni ò sọ pé wọn fẹ́ goods wa. Dúró náà jẹ́ kó yé wa o. Ó mean pé ó fẹ́ supply 50 customers láì ṣe pé wọ́n demand fún ọjà wa. No, is that what you're saying? Deji, wọ́n máa lo goods wa, wọ́n máa sanwó. Ìyẹn ló kàn àwa, wọ́n máa san owó. No, tó bá láwọn ò sanwó mọ́ nǹkan. Thank you. Oh, I'm not that stupid now. Business agreement wà tó máa tọwọ́ bọ̀. Anyway, that's been cancelled by me. What? Yes. You do know what cancelled means. Terminated. Ìwọ, ó terminate. Yes. Ṣé ọpọlọ yín ti lọ o? So everybody kàn gbé ìgbésẹ̀ tó kàn mú everybody ló kàn gbé nu company. Ẹ ti gbàgbé pé gbogbo alájọ sọ́wọ́pọ̀ dá company sílẹ̀. Ẹ ti kò jẹ́ àwa sí respect mọ́. Kí ló ń jẹ́ wa náà? Okay, tọ́rọ̀ bá dé junction tá a wà lórí board àmọ́ bá ṣe máa ń ṣe a máa vote ni
now ìgbésẹ̀ àkọ́kọ́ tí tó lóun ti ṣe ẹni tó bá fẹ́ ká ṣe kó náwó sókè. The eyes have it. Bàbá Alájọ, pépà yín mọ̀ rè lórí igbá mi. Ẹ dákun, ṣáfìsì lélẹ̀ àbásàsì. Ó ṣe jẹ́ nọ́mbà kan tẹ́yìn mọ́ ń ta gbogbo ìgbà lélẹ̀. Ó dá kan mọ̀. Ní kíni? Bọ́sẹ̀ ò dá kan mọ̀. O nítorí pé lọ́jọ́ kan a fi jẹ la ṣe máa ń ta nọ́mbà kan. Ẹ fi ń ta nọ́mbà kan. Ẹ tẹ́ ẹ̀ dúró náà. Ṣé orí nọ́mbà yóò pè wá náà? Wò wá, jẹ́ kó rí ẹ̀ pé o. Owó mi mò ń ná, ṣé ò ń gbọ́? Kí n tẹ́ ẹ̀ táyé mọ́ gan. Bóyá kí n pààrọ̀ ẹ̀. Èmi ò kúkú náà wo. Màá pààrọ̀ nọ́mbà yìí. Nọ́mbà wo rè tá a kú jẹ́? Ń pè small. Hello. Small. Jọ bá ń pààrọ̀ nọ́mbà wèrè tí kò jẹ́ láti jọ yìí. Bá ń change ẹ̀ fi nọ́mbà mi sí. Àbẹ̀yẹ ká tún wò yẹn. Bóyá yẹn àjẹ́. Wà ṣeré. Ọmọ rí ẹ. Wà ṣeré. Ọmọ rí ẹ. Èmi nìyẹn jàre. Alájọ wà. Ọ̀fàkùrọ̀. Èmi ni wà ṣeré ọmọ. Bọ̀rọ̀kìnní. Sir, mo kò pé wọ́n torí pa need signature one, sir. Ta ni chairman? Ẹ̀yin ni, sir. Èmi ni. Yes, sir. Kí ló tó wàá béèrè lọ́wọ́ èmi? About that, sir. Torí last board meeting tí a ní òfin tí wọ́n fi lé. Òfin wọn ṣe board member ni wọ́n ni ṣára wa ni wọ́n ni ṣebí ordinary staff ni wọ́n wá secretary àgbà à ń sanwó oṣù fún ẹ gbogbo yìí sọ board meeting ta ni ara wa ni ẹ ni. Wá jẹ́ sọ fún ẹ nǹkan tí mo bá sọ fún ẹ àti òfin tí n bá pa ọ̀rọ̀ tí n bá sọ òun ló bá tẹ̀lé oúnjẹ ló bá ṣe. All right, sir. Sorry, sir. Now, wàá wá lọ gbé contract yẹn wá síbí báyìí kí n fọwọ́ sí kí iṣẹ́ lè bẹ̀rẹ̀. Okay, sir. That's it. Yes, sir. Hey, you don't bother, huh? Do not bother. I have cancelled that deal. What? Go. All right, sir. Deji. Má máa jẹ́ kí agbára chairman yìí máa gùn ẹ́. Máa rántí pé gbogbo wa lájọ ní company yìí, okay? Yes. Mo fọ́ dànù, mo fọ́ chẹ́pẹ́chẹ́pẹ́, mo fọ́ pẹ́chẹ́pẹ́sẹ́. Ọlọ́run mú wọn, èmi ọmọ. Olúwa ṣéwò. Bójúlù. Wọ́n gbé ń gbòòrò. Bọ́ọ̀sẹ̀, oyè. Wọ́n gbé. Kí ló jẹ́? Àní kí ló jẹ́? Wọ́n gbé. Bàbá Alájọ. Ó dàbọ̀ bàjẹ́. Bàbá Alájọ. Mo jẹ bàjẹ́. Ẹ ti jẹ. Wọ́n fọ́ pọ̀tẹ́pọ̀tẹ́. Mo jẹ jù. Yànkan. Mo jẹ jù. Bọ́lá. Ọlọ́run ṣe Bàbá Alájọ. Ọlọ́run ṣe fún wa. Ọlọ́run ló gbà. Ẹ dúró, èwo ni tí wá ń bẹ̀? Ọlọ́run ṣe fún wa. Èmi àti yín ni alẹ̀ pọ̀. Láti lẹ̀ pọ̀, èmi àti yín. Ẹ máa gbára kọ rí. Ó fẹ́ bólówó tán.
Bàbá Alájọ. Alákọ̀ ni bẹ́ẹ̀ polówó tán o. Ẹ má mọ̀ fakọ sí. Èwo lákọ̀. Èmi àti yín lọ́lọ́ mọ̀ ṣe fún. Ìwọ àti alọ́lọ́ Ní kíni? Ṣé láàárọ̀ ìkọ́lé mi bọ́ tàbí tẹ̀mí fún yín nọ́mbà kìíní kan direct. Ẹ dúró, ṣé owó ẹ̀ mo fi ta ni? Bàbá Alájọ. Tẹ́ ẹ̀ dúró náà, tá a sọ fún ẹ pé nọ́mbà tó fún mi láàárọ̀ ìmúta. Nọ́mbà ń ni. Nọ́mbà tẹ̀mí fún ọ láàárọ̀ ìlọ́ta. Àdúrà tèmi ló sì gbà. Torí mi mo mọ àwọn àyọjọ́ tèmi pè sí nọ́mbà lórí láàárọ̀ ẹ̀kọ́ tó di pé mo. Nọ́mbà yẹn lọ́mọ ta kí ni ó ṣe? Bàbá Alájọ. Mo fẹ́ bọ́ lọ́wọ́ tán. Wáyé kò yẹ pé o. Bàbá Alájọ. Máa fún igi. Ọjà mi ló máa ń dànù. Ọjà mi ló máa ń dàrú Bàbá Alájọ. Bí o tẹ́ ti ra ẹ̀ tẹ́tẹ̀lẹ̀, màá tún ra ọjà, màá tún sàn gbogbo lórí ẹ̀. Kíni? Bàbá Alájọ. Màá jẹ́ kíni jáde. Bàbá Alájọ. It's okay. All right. Okay, all right. Okay. All right. Kò sí wàhálà ń wá ẹ̀. Àríra lọ́la, àbí? So I'll see you tomorrow, okay? All right, Kábíyèsí. Who's there? Hello. Borokini. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni léyìí, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́, ọ̀rẹ́ onírìkíṣí.